lọ́sùn wọ́n yìnbọn pa aṣáájú ẹgbẹ́ òṣèlú PDP tó wálé láti Amẹrika. ọkùnrin ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party kan PDP tó jẹ́ olùkọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ọ̀gbẹ́ni Richard Ìdòwú ẹni tí gbogbo èèyàn mọ̀ sí adé orí ọ̀kín ló ti pàdé ikú òjijì lásìkò tí ọlọ́dẹ kan yìnbọn lù ú tó sì kú pátápátá. ìlú Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun níṣẹ̀lẹ̀ láabi náà ti ṣẹlẹ̀ láàrin aago 7 sí 7:30 alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 27 oṣù kìíní ọdún yìí níwájú ilé ọmọọba Ẹniọlá Oyèyọdé. gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì fún olóògbé náà tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú ẹ̀ Afeez Lawal ṣe ṣàlàyé ó ní ibi ayẹyẹ kan tí wọ́n fi oyè dá gómìnà Adémọ́lá Adélékè lọ́lá nípínlẹ̀ Ògùn ní gbogbo wọn gbà darí sí ibi ayẹyẹ 50 ọdún tí ògìyàn ìlú Èjìgbò ọba Oyèyọdé Oyèsọ́sìn gun orí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. ó ní kété tí wọ́n parí ayẹyẹ náà ní ọmọọba Ẹniọlá tó jẹ́ ọmọ ògìyàn sọ pé ká kọjá sí ilé òun lágbègbè Ìníṣà nílùú Èjìgbò fún ìpàdé kékeré kan. àwọn tí wọ́n wà níbi ìpàdé náà ní ọ̀nàrẹ́bù Ayọ̀délé Aṣálú tí gbogbo èèyàn mọ̀ sí Asia àti ọ̀nàrẹ́bù Timothy. bí wọ́n ṣe parí ìpàdé yẹn ni kálukú bọ́ sínú mọ́tò ẹ̀. mo gbọ́ tí ọmọọba Ẹniọlá sọ pé rìlíìsì, bẹ́ẹ̀ làwọn ọlọ́dẹ àdúgbò tí wọ́n wà níbẹ̀ dàbọ̀ bolẹ̀ wọ́n yìn sójú òfurufú. ṣùgbọ́n dípò kí ọ̀kan lára wọn yin ìbọn tiẹ̀ sójú òfurufú, ilẹ̀ ló yìn sí, ó sì bá ọ̀nàrẹ́bù Richard Ìdòwú lẹ́sẹ̀, ó sì ṣubú lulẹ̀. ká tó dé ọsibítù wọ́n ti pàdánù ẹ̀jẹ̀ púpọ̀. ilé ìwòsàn aládàáni kan ló kú sí nílùú Èjìgbò àti gbé òkú rẹ̀ wá sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti Unisut Ọ̀ṣun nílùú Òṣogbo. ohun tá a gbọ́ ni pé lójú ẹsẹ̀ tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ làwọn tí wọ́n wà níbẹ̀ ti lu ọmọkùnrin ọlọ́dẹ tó yìnbọn náà pa, ṣùgbọ́n Lawal ní òun kò lè fìdí ìyẹn múlẹ̀. kọ̀mándà àwọn ọlọ́dẹ lọ́ṣun Hunters and Forest Security Service Ahmed Nureni sọ pé kò sí ọmọ ẹgbẹ́ òun kankan tó wà nínú ìṣẹ̀lẹ̀ náà, ó sì pè fún ìwádìí tó gbọ̀ngbọ́n lórí rẹ̀. ní báyìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè ti pàṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ lórí ìṣekúpani náà ní kíá. nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún gómìnà Ọláwálé Rasheed fi síta, níbẹ̀ ló ti sọ pé gómìnà ti pàṣẹ fún àwọn agbófinró láti túṣu désàlẹ̀ ìkòkò lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n sì rí i dájú pé wàhálà kankan kò bẹ́ sílẹ̀ láàrin ìlú látàrí ìṣẹ̀lẹ̀ náà. Adeleke rọ àwọn mọ̀lẹ́bí olóògbé náà láti má ṣe gbẹ̀san fúnra wọn. bẹ́ẹ̀ ló sì ti rán kọmíṣánná ọlọ́pàá, kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀, kọmíṣánná fún ètò ìròyìn àti olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ètò ààbò lọ síbi ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.